Ọ̀run ṣíṣí ti ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 19 oṣù kẹrin ọdún 2022 tí bàbá wa nínú Olúwa olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Àkórí ẹ̀kọ́ wa tòní ni ẹ̀rí ń bí ọ̀pọ̀ ẹ̀rí sí i. Ẹ̀rí ń bí ọ̀pọ̀ ẹ̀rí sí i. Bíbélì kíkà wa láòrí nínú ìwé àwọn ọba kejì orí 5 ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Àkọ́sórí wa láòrí nínú ìwé Máàkù orí 10 ẹsẹ̀ kẹtàdínláàádọ́ta tí ó kà báyìí pé nígbà tí ó gbọ́ pé Jésù ti Násárẹ́tì ni, ó bẹ̀rẹ̀ sí kígbe lóhùn rara wípé, Jésù, ìwọ ọmọ Dáfídì, ṣàánú fún mi. Àlàyé bàbá wa ni èyí. Àwọn ẹ̀rí lágbára. Ó lágbára tó bẹ́ẹ̀ gẹ́ tí wọ́n lè bí ọ̀pọ̀ àwọn ohun ńlá mìíràn. Nígbàkúgbà tí o bá ti ilẹ̀kùn pamọ́ ẹ̀rí nínú ọkàn rẹ, tí o sì kọ̀ láti sọ ọ́ jáde, o kò mọ̀ nípa iye àwọn ohun ńlá mìíràn tí ò ń ti ilẹ̀kùn mọ́. Nínú Bíbélì kíkà fún tòní, ọmọbìnrin kékeré náà ní gbogbo ìdí láti pa inú rẹ̀ mọ́ bí ó ti jẹ́ ẹrú lásánlàsàn, ṣùgbọ́n ó sọ ẹ̀rí rẹ̀ nípa agbára Ọlọ́run rẹ̀. Ìdí kékeré náà bí ọ̀pọ̀ ẹ̀rí mìíràn lára èyí tí ìwòsàn Námánì wà, àti ìyípadà rẹ̀ kúrò nínú sísìn àwọn òrìṣà sí sísìn Ọlọ́run ọ̀gá ògo. Àwọn ẹ̀rí tí Bátíméò ti gbọ́ sẹ́yìn ló bí ẹ̀rí tirẹ̀. Mátíù orí 10 ẹsẹ̀ kẹrìndínláàádọ́ta sí ẹsẹ̀ kejìléláàádọ́ta. Nígbà tí o bá sọ ẹ̀rí rẹ̀, ò ń ran ìgbàgbọ́ àwọn ẹlòmíràn lọ́wọ́ láti gba ìyanu lọ́dọ̀ Ọlọ́run. Mo rántí nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ìjọ ìràpadà, mo sì máa ń gbọ́ tí àwọn ènìyàn ń jẹ́rìí sí agbára ìwòsàn Olúwa. Ó ṣòro fún mi láti gbàgbọ́ pé ènìyàn lè rí ìmúláradá láì lo oògùn. Kódà èrò mi ni pé ẹ̀yin ènìyàn yìí ti fi ọ̀nà ọ̀run hàn mí. Ẹ jọ̀wọ́ ẹ máa mú mi lọ síbẹ̀ ní kíákíá ṣáájú àsìkò mi. Ẹ̀wẹ̀, ní ọjọ́ kan, mo rí bàbá àgbàlagbà tí ó máa ń tẹ̀rìn látàrí àìlera. Ó dúró, ó sì ń rìn ní ìnàró sókè. Èyí jọ mí lójú. Nígbà tí wọ́n kéde pé bàbá náà yóò máa sọ ẹ̀rí ìwòsàn rẹ̀ ní ìsìn ìrọ̀lẹ́, èmi ni mo kọ́kọ́ dé. Nígbà tí mo gbọ́ ẹ̀rí rẹ̀, ìgbàgbọ́ mi bẹ̀rẹ̀ sí ní dìde. Èmi náà sì bẹ̀rẹ̀ sí ní rìn nínú ìlera pípé láti ọjọ́ náà. Ẹ̀rí rẹ̀ jẹ́ atọ́nà fún ẹ̀rí ẹlòmíràn, torí náà má ṣe pa á mọ́. Lọ́nà kejì, ẹ̀rí máa ń fa àwọn ènìyàn láti di èrò ìjọba Ọlọ́run. Jésù sọ nínú Jòhánù orí 4 ẹsẹ̀ kejìdínláàádọ́ta pé bí àwọn ènìyàn kò bá rí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, wọn kò ní gbàgbọ́. Sọ ẹ̀rí rẹ fún àwọn aláìgbàgbọ́. Jẹ́ kí wọ́n mọ̀ bí Ọlọ́run rẹ ti tóbi tó, sì jẹ́ kí wọ́n mọ ohun tí wọ́n pàdánù nígbà tí wọ́n kọ̀ láti yọ̀ǹda ayé wọn fún un. Ọmọbìnrin kékeré inú Bíbélì kíkà wa tòní sọ ẹ̀rí rẹ̀ fún àwọn aláìgbàgbọ́, ó sì padà jèrè wọn fún Ọlọ́run. Ẹ̀rí rẹ lè jẹ́ ohun gbogbo tí o nílò láti jèrè ẹni náà tí ó wà ní ọ́fíìsì rẹ tàbí ará àdúgbò rẹ fún Kristi. Rí i dájú pé o sọ ọ́ lónìí. Iṣẹ́ ṣíṣe. Sọ ẹ̀rí oore àti agbára Ọlọ́run pẹ̀lú ó kéré tán aláìgbàgbọ́ kan lónìí. Kódà o lè ṣe é lórí ẹ̀rọ ayélujára. Sọ ẹ̀rí oore àti agbára Ọlọ́run pẹ̀lú ó kéré tán aláìgbàgbọ́ kan lónìí. Kódà o lè ṣe é lórí ẹ̀rọ ayélujára. Àlàáfíà.